Ibrahim Chatta ò ní làákàyè, Ibrahim Chatta ò lọ́pọlọ. Ṣé Ibrahim Chatta ṣé bìnà ni, ṣé kò rówó rí ni? Torí owó yẹn jọ lójú. Bí wọ́n ṣe ń bú Ibrahim Chatta ni wọ́n ń bú ọkọ tuntun náà. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ọpẹ́yẹmí Ọmọ Adé TV. Èmi náà ni Ọpẹ́yẹmí Ọmọ Adébóyè. Eléyìí tí mo wá sí tí ìgbọ̀nyín lé ní ó lé kéńkà. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé borun lèmi máa ń ṣe kiri. Gbé borun ni. A tún ti rí gbọ́, a tún ti rí kà wípé Ibrahim Chatta wípé aláìnílàákàyè ẹ̀dá ni. Wọ́n ní Ibrahim Chatta kò mọ̀ rárá láti bíbá síbẹ̀. Èmi kọ́ mo sọ ọ́. Àwọn èèyàn wa yìí náà ló sọ. Ṣé mo di tán fi sọ wípé Ibrahim Chatta pé bá a làákàyè? Ẹ jẹ́ n sọ̀dí fún yín. Nǹkan tó ṣẹlẹ̀ gan-an ni wípé Ọláyínká Solomon eléyìí tó jẹ́ àmọ̀bóyá yàwó ni àbí wọ́n kọ́ jọ déètì ara wọn ni wọ́n fi bímọ fúnra wọn. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀, Ọláyínká Solomon ó bímọ fún Ibrahim Chatta. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí Ọláyínká Solomon ó ti ní ọkọ mìíràn tó jẹ́ pé ó ti bímọ gan pàápàá. Ibrahim Chatta náà ó ti fẹ́ yàwó mi tí ìyẹn náà ti bímọ. Àwọn méjèèjì lọ lọ́nà ara wọn. Àmọ́ nǹkan tó wá ṣẹlẹ̀, Ọláyínká Solomon àti Ibrahim Chatta àti ọkọ tuntun, àwọn ni wọ́n pàdé ní kíní Tóyìn Abraham, ìyẹn ìyálóde tí Tóyìn Abraham gbé jáde ní 1st of June. Ṣó ti yé yín bẹ́yẹn? Nígbà tí wọ́n wá pàdé, bí a ṣe rí nínú fọ́nrán yẹn, Ibrahim Chatta àti ọkọ Yínká Solomon tuntun ni wọ́n jọ ń sọ̀rọ̀, wọ́n jọ ń ṣe pàtí lọ. Lẹ́yìn yẹn ni Ọláyínká Solomon dé ni ó bá di wípé Mr. Ibrahim Chatta wọ́n fọwọ́ kan lórí báyìí. Wọ́n ṣáà jọ ń sọ̀rọ̀ síra wọn létí. Wọ́n ṣáà ṣe kí ni wọ́n lè rí inú fọ́nrán yìí. Ní inú fọ́nrán yìí tí mo wá lọ ka comment section ní àwọn èèyàn wá ń sọ̀rọ̀ wípé Ibrahim Chatta ò ní làákàyè, Ibrahim Chatta ò lọ́pọlọ. Bí wọ́n ṣe ń bú Ibrahim Chatta ni wọ́n ń bú ọkọ tuntun náà wípé ẹni tó ti fẹ́ yàwó ẹ rí, báwo ni ẹ ṣe jọ máa wà ní ojú agbo tẹ́jọ́ máa ṣe bẹ́ẹ̀ yẹn. Ọkọ Solomon tuntun, ọkọ Yínká Solomon tuntun ó tún ṣe pàpàǹbarì, ó tún náwó fún Ibrahim Chatta. Àwọn èèyàn wá sọ wípé ṣé Ibrahim Chatta ṣé bìnà ni, ṣé kò rówó rí ni? Pé torí owó yẹn jọ lójú, torí ẹ̀ ni òun náà ṣe ń gba owó ló ṣe ń ṣe kinní. Bẹ́ẹ̀ dẹ̀ rèé tá a bá rí fọ́nrán yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rí lójú kinní yín. Ibrahim Chatta inú ẹ̀ dùn, ó bá ìyàwó sọ̀rọ̀, bẹ́ẹ̀ ló ń bọ́kọ sọ̀rọ̀. Nígbà tí ọkọ náà fún tán gan pàápàá, ó hug ìyàwó. Ẹni tí ó bá ń tẹ̀lé Ibrahim Chatta ní orí Instagram, ó lè yọ wípé communication gidi wà láàárín Ibrahim Chatta àti Yínká Solomon torí wọ́n jọ máa ń sọ̀rọ̀ lórí kíní ara wọn tí wọ́n bá jọ post. Kí wàá ní tiwa? Àwọn èèyàn a lè ṣe ká má gbé borun, àwọn èèyàn a lè ṣe ká má sọ. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé tèmi fẹ́ ká mọ̀ ni wípé kò sí bí wọ́n ṣe ń jọ máa sọ̀rọ̀ torí wípé ọmọ ó ti wà láàrin wọn. Bẹ́ẹ̀ ni ẹ mọ̀ wípé ọmọ ti wà láàrin wọn, kò sí bí eléyìí ò ṣe ní máa ṣẹlẹ̀. Wọ́n á máa sọ̀rọ̀, wọ́n á máa kò sí. Àmọ́ nígbà tí mo tún wá kà lọ, àwọn èèyàn kan sọ wípé maturity ló ń jẹ́ bẹ́ẹ̀, wípé àwọn méjèèjì jọ mature ni, àtọkọ tuntun náà pé wọ́n mature ni, òun ni wọ́n fi ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Wípé so kò yẹ kí àwa máa lo paracetamol sí headache ní headache. Àwọn èèyàn tún sọ pàpàǹbarì, wọ́n ní pé èmi kọ́ ni mo sọ ọ́. Àwọn èèyàn ni wọ́n sọ ọ́, kò ń ṣe èmi o. Wọ́n ní pé Ibrahim Chatta àti Yínká Solomon wọ́n ṣì ń ríra wọn. Kí ló dé táwọn èèyàn yẹ ẹlẹ́nu ṣọ̀ọ̀ṣọ̀ báyìí? Ilé tó bá ti ń tò wọ́n ṣàlàyé kí wọ́n máa dàrú. Gẹ́gẹ́ bá a ṣe rí ilé wọn ń tò ní. Yínká Solomon ó lè sọ̀rọ̀ ọkọ àárọ̀, àwọn bóyá ọkọ àárọ̀ ni àmọ́ baby daddy. Ó lè sọ̀rọ̀ baby daddy ẹ̀ dáadáa fún ọkọ tuntun. Kí ọkọ tuntun dẹ̀ wò pé okay kò sí wàhálà, mo máa ń fẹ́ràn bí Ibrahim Chatta náà ṣe máa act. Ó dẹ̀ wò pé support men, men. Òun ni wọ́n fi ṣe. Wọ́n dẹ̀ ríra wọn kíra wọn. Tó bá jẹ́ àwọn obìnrin ni la máa wò pé kí ni ó gbà mí lọ́kọ. Èmi ni mo bẹ́ẹ̀ sì tọkọ mi fi ẹ́ lẹ̀. Àwọn vibe bẹ́ẹ̀ yẹn máa wà láàrin àwa obìnrin. Bọ̀ àwọn ọkùnrin wọ́n lè máa ríro. Ṣé ẹ rí nǹkan tí àwọn méjèèjì yẹn ló ní apá ọ̀dọ̀ tèmi, nǹkan tèmi fẹ́ sọ sí.
bí mi ṣe ronú ó lè máa gbà bí àwọn ẹlòmíì ṣe ronú. Ṣé ẹ rí bí gbogbo wa dẹ̀ ṣe wà, a lè ní opinion kan. Tá bá ní opinion kan, a máa ní problem. Èmi máa ní, ẹ̀yin máa ní, eléyìí máa ní, bó ṣe rí nìyẹn. Èèyàn kan ò lè, a lè jọ máa ronú bákan náà. Okay, lápá ọ̀dọ̀ tèmi, àwọn ọkùnrin méjèèjì ni wọ́n ń forí ọ̀ka họmú. Látayébáyé ni obìnrin ti máa ń lọlé ọkọ kan tó máa ń bímọ síbẹ̀ tó máa tún lọlé ọkọ mi. Tí wọ́n bá fẹ́ ṣe ní ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe máa ń ṣe, tí obìnrin yẹn bá ti bímọ sílé ọkọ tuntun tó wà, ó máa ń sábà mú ọmọ dání, ẹni tó máa jẹ́lẹ́rìí tó bá fẹ́ lọ sí ọ̀dọ̀ ọkọ alákọ̀ọ́kọ́, torí wípé ọmọ ti wà láàrin wọn. Tí wọ́n bá fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn, ṣóyé yín, ọmọ yẹn ló máa jẹ́ witness. Ṣóyé yín, wípé okay o, ọmọ ọkọ mi tuntun rèé o, ò lè ṣe nǹkan tí kò mọ̀ pọ̀lọ́ wá pẹ̀lú mi. Òye yín. Àmọ́ kí obìnrin máa dá lọ lé ọkọ àárọ̀, ojú tó ti mọ ni rí kò lè ná wọn mọ̀ ní mọ́ òun. Bí mi ṣe máa sọ nìyẹn. Ṣé wá rí àwọn ọkùnrin méjèèjì? Afẹ́niláyà ò lè fojú rẹ̀ wò ni o. Àmọ́ kan Ibrahim Chatta bóyá wọ́n pé na you dey papa supe. Na you dey papa supe the girl wey I don. So ó wá ní bí wọ́n ṣe jọ ṣe láàrin yẹn, àmọ́ kò wà healthy kí àwọn méjèèjì kí wọ́n máa ṣe ọ̀rẹ́. Bẹ́ẹ̀ ni tá bá gbé sí làákàyè, ó bẹ́tà kí wọ́n jọ máa ríra wọn láti fà, àmọ́ kí wọ́n wá di ọ̀rẹ́ tímọ́tímọ́ bí wọ́n ṣe yẹn. Ó dangerous díẹ̀. Kò yẹ kí a máa sọ pé relationship yẹn máa ṣe kí nítorí pé ọmọ ti wà láàrin wọn, àmọ́ ó yẹ kí boundaries kó máa wà ńbẹ̀, kí boundary wà ńbẹ̀. Ní apá ọ̀dọ̀ tèmi bí mi ṣe rí o, kò yẹ kí like wọ́n tún ṣe hug padà, wọ́n tún ṣe if there is that tí nǹkan bá wà ńbẹ̀ as in this obìnrin, ọkàn àwọn obìnrin ó fragile gan. Ṣóyé yín, feelings lè wà ńbẹ̀. Ṣùtìyín, but anyway bí mi ṣe rí ẹlòmíì lè máa rí bẹ́ẹ̀. Nǹkan tí èmi rí lápá bẹ́ẹ̀ yẹn nìyẹn. Jẹ́ ká máa sí mẹ́dọ̀. Lóòótọ́ celebrity ni wọ́n dẹ̀ ti gbé ọ̀rọ̀ ara wọn wá sí orí social media. A máa ṣe kíni, a máa dá sí, a máa tẹnubọ̀. So lọ́rọ̀ kan ṣá, nǹkan tèmi sọ ni wípé ẹ jẹ́ ká fi tiwa ṣe tiwa. Ibrahim ó ṣì ń papa supe Yínká Solomon, ẹ̀yin lẹ́mọ̀. Wọ́n jọ bímọ fúnra wọn, kò papa supe ẹ̀, ẹ̀yin lẹ́mọ̀. Ọkọ ẹlẹ́ǹkejì ó rìndìn kò rìndìn, ẹ̀yin lẹ́mọ̀. Ibrahim Chatta ò lọ́pọlọ, ó rìndìn. Una dey sabi. Eléyìí tí èmi rí kọ́ òun lèmi ti sọ yẹn. Ẹ ṣé gidigidi púpọ̀. Bẹ́ẹ̀ ṣe ń wo fọ́nrán yìí tí ẹ bá gbádùn, ẹ jọ̀wọ́ ẹ bá mi like ẹ, ayé yín á dàbẹ̀ ṣe like ẹ. Àmọ́ tó bá wá jẹ́ gbà àkọ́kọ́ yín rèé bí báyìí, ẹ bá mi subscribe. Tí yín á da ayọ̀ àwọlé tọ́yìn bẹ́ẹ̀ ṣe bá mi subscribe yẹn. Ọpẹ́yẹmí mo tún ti fẹ́ máa lọ. Ẹ máa ṣe rere, èmi náà máa ṣe rere, gbogbo alájọ máa ṣe rere lápapọ̀. Ire o, ó dàbọ̀.